fojú náà. Irú èdè wo ló dùn báwo? Irú ìlú wo ló dùn báwo? Wọ́n fáwọn ní àpàtì o. Ọlọ́pàá dúró dúró ẹgbẹ́ ìgbòho wá. Ọ̀gá làwọn olùyọ̀rọ̀ yìí. Yunifásitì kan lè fi jí bọ́lá bọ̀ sá. Ó báwọn ọmọ lè jà táyà bá tó wà lábọ̀lá o. Dr. Grace. Institution kan lè fi bàṣojú wa. Ọ̀gá náà family ẹgbẹ̀rún yunifásitì pàrọ̀. Sọ̀rọ̀ àlọ́mọ léwé ojúmọ́ lára ọ̀gbàgàlà bí ó rẹpẹtẹ. Èmi ni rector, èmi ni fíìsì, vice chancellor, èmi ni ṣẹ́bì. Olórúkọ tó bá wù yẹn kò ní ojú wọn lápá sọ́wọ́ yunifásitì ọ̀gá ńlá bàbá bàbá ṣá. Àwọn bàrí ọ̀hún lọ́gbà ọ̀tọ̀tọ̀. Olórúkọ tó bá wù yẹn bẹ̀ wá. Bá sọ pé rẹ́kítọ̀ ojú ọ̀nà lẹ́wà. Bá sọ pé fíìsì vice chancellor ẹ̀sùn wà mẹ́ẹ̀. Bá sọ pé èéṣòdì ìmọ̀lá Bàṣọ́wá ìrìnlẹ̀ ṣùgbọ́n. Ọ̀gá ńlá fámìlì ó ti di yunifásitì ìjọba. Báyọ̀ ọmọléèwé apàtẹ. Jáde níbẹ̀rù àṣàlọ́pẹ́ sábà ti mọ̀ wọ́n mọ̀ aláàbí ẹ̀sẹ̀ lágbára ọ̀pá ṣọlá aláàbí ọkọ́. Ẹni ọlọ́pàá bless ló máa ń lé àtọ̀ ṣe bí ohun pàṣẹ. Ó bá jẹ́ pásítọ̀
ṣe ní tiẹ̀ má bínú rárá má dúpẹ́ bọ́lá mi má mú orúkọ wọn lọlé oníṣègùn ọ̀gbọ́n tí wọ́n sì lè jọ máa gbádùn ọ̀pọ̀ṣọ́ ìwọ náà lọ promote. Ẹni ọlọ́ta fẹ́ lọ́wọ́ èèyàn fẹ́ bó bá jẹ́ àfáà yìí pa ṣé o bá lẹ́yìn tó ṣe ní tiẹ̀ ìwọ́lẹ̀ láti orúkọ wọn sá gbọ́ngàn ìwọ náà náà promote yìí wọ́n lọ́wọ́ sọ ìwọ ni kò mọ́ má dákẹ́ àdúrà bá ṣojú wá bó bá ti dákẹ́ àdúrà nígbà gbọ́ngàn ìwọ ló náà wà níwájú wọ́n kàn kò mọ́ òtí ọ̀rẹ́ bá tó. Kò wá sí bó ṣe lè lóhùn mi kíní kan máa bẹ níbẹ̀ tó máa jẹ́ ìyàtọ̀ rẹ̀ sábà ó sì gba àṣẹ. Wọ́n lè ṣe mi torí wọ́n lè jẹ́ mi torí wọ́n lè léwọ̀n mi torí wọ́n lè ní sùn ní tèmi àwọn kankan wọ́n lè jẹ́ títí ní báyìí bá a sí ọ̀rọ̀ ayé àtọ̀ àmà ẹ̀ka sí wọn. Orí máa jẹ́ ká wọ̀n kó o máa kan lélẹ́yìn. Ẹ̀wọ̀n máa rẹ̀ mú ìyẹ́ ìlú ara ṣe lébọ̀ tó bá kọrin níbí tó o bá mọ níta wàá rò pé bá wà sí ní pọ̀tó bá wọlé àwọn ní pé kì í ṣe Pasuma ọ̀gbọ̀gbọ̀ ìyàgbọ́ ojú wáyà tọ̀rọ̀ àgbà àgbàkú. Àṣọ àìsí wáyà tọ̀rọ̀ òun kú. Ìnígbà kúnlé àbákalà bí ọlọ́gbà. Òun tún kọ́là, ebi ò kọ́là. Àgbààgbà tí ní lẹ́gà tí ẹ bá débi Àlàó bàbá Oyinda sọ́lá òbí tí kà sí ìgbà tí ìkọ́lẹ̀ nínú wọn tó rárá ìwọ́n tó bá ṣẹ̀ṣẹ̀ lè bá tí wà á rẹ̀ pé wọ́n ń pè láti ní ìwé nígbà tó gbogbo àtọ̀ ògùn àmọ́ ìkọ̀ kan yà tọ̀ àgbàrá ìkábọ́sọ. Láyé aláàbí ẹ̀sẹ̀ pẹ̀lú tí ilé ẹ̀dá ògùn ni òun ò sọ àtẹ̀lé rà gbogbo ní bá tó. Òun ò tí ó bí tẹ́lẹ̀ ní pàṣẹ. Òun ò tí ìjọba tó rí kúnlé àbákalà àbí ọlọ́gbọ́n. Ó sì ń bọ̀ mbẹ̀. Ilé ìtàlá àti rẹ́tẹ́. Bàbá Oyinda àti ọmọ mi Pasuma o. Congratulations. Ó ti ta London sọ̀rọ̀. UK ti ń bẹ lọ́wọ́ ẹ̀. Láàtọ́ ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjèèjì wọlá. Ẹ máa gbọ́ òtí ilẹ̀ dà ní UK o ní London Manchester. Alábí ọ̀sẹ̀ gbogbo àdúgbò ìṣọwọ́ wo. Ẹ bá wọn ní ìtọ́jú àkéètì ẹ má ta ẹ máa dúpẹ́ fún ẹ lóhun àlàbí ogun. Torí gbogbo ibi tá bá gbé ọmọ Pasuma àná pé wọn o orúkọ Pasuma àpẹ lára wọn alábẹ̀rẹ̀ ìṣòro ó bùrọ̀ àìtàn orúkọ Pasuma àpẹ lára wọn iyì Pasuma náà fún àwọn ọmọ ẹgbẹ́ tó
àkọlé làwọn ẹ̀ka òun náà fún àwọn gbogbo. Mo dúpẹ́ ọ̀pá ní gbogbo wa. Ìgbà àìlá àbágalà bí ọlọ́pẹ́ ọpẹ́lẹ́ káàdù. Bá a bá dúpẹ́ tiwa.